Kò pẹ́ tí àwọn aṣàwárí kiri ayé Victoria kó nǹkan ọnà tí wọ́n gbé láti ilẹ̀ jíjìn sínú àwọn ilé ọnà ilẹ̀ Europe àti àwọn ohun ọ̀gbìn tí ẹnìkan kò rí irú rẹ̀ rí tẹ́lẹ̀ tí a fi gíláàsì bò lọ bẹ̀rẹ̀. Àwòrán tí ẹ̀rọ ayékáyà ti fi hàn kedere ilé ayé bíntín tí a fi há sí ojú sánmọ̀ tí a sì ti sọ gbogbo rẹ̀ di ìletò. Kí a tó tẹ̀síwájú, àkíyèsí ni èyí jẹ́ láti mú wa ronú jinlẹ̀ nípa àyíká, ọrọ̀ ajé àti ìmọ̀ ìjìnlẹ̀ ohun abẹ̀mí. A sì lérò wípé yóò mú àríyànjiyàn ọ̀nà tí a ó gbà gbé pọ̀ lórí ilẹ̀ ayé tí àwọn ẹ̀dá mìíràn ń bá wa gbé àti kíkọ́ ọ̀nà tuntun tí a fi lè gbà fi ìfẹ́ hàn sí ara wa. Ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ti ṣe atọ́nà àìníye àǹfààní fún ẹ̀dá ọmọ ènìyàn. Síbẹ̀síbẹ̀, nínú 30 ọdún tí ó ré kọjá lọ, ìṣe àti iṣẹ́ àwọn ọmọ ènìyàn ti pa 3/4 àwọn ọrọ̀ tí a dáyébá tí ó sì ti wá ń fa ìrúkèrúdò ojú ọjọ́. Àṣeyọrí àti àwọn ìwà àbàjẹ́ méjèèjì kò ṣẹ̀yìn ènìyàn díẹ̀ tí ó jẹ́ alágbára tí ó ń tukọ̀ ètò ọrọ̀ ajé àgbáńlá ayé tí ó sì fi ọ̀pọ̀ sínú ipò tálákà. Àwọn wòlíì ìparun gbà wípé a ò lágbára láti lè gbé ilé ayé tí a ti sọ di ìletò ró tí a wá fẹ́ máa ṣe àkóso rẹ̀ báyìí. Wọ́n sọ àsọtẹ́lẹ̀ wípé àjálù yóò jálu ilé ayé ní àárín 40 sí 100 ọdún sí àsìkò yìí látàrí àwọn ohun tí ó ń ṣẹlẹ̀. Wọ́n ní kò sóhun tí ó lè yẹ àwọn àsọtẹ́lẹ̀ yìí pé yóò pa ayé run. Àmọ́ ìfikọ́ra ni ìyẹn ọ̀kan gbòógì olúborí ìṣesí ọmọ ẹ̀dá. Àwọn ẹlòmíràn rò rere, àrídájú pé rere ni yóò já sí wá láti ara wàhálà àwùjọ àti àyíká tí ń ṣẹlẹ̀ báyìí. Ṣé àgàn náà yóò máa ṣe wá kí a tẹ̀síwájú láti máa yí àwọn ohun inú afẹ́fẹ́ padà, kí a máa ba ohun àdáyébá jẹ́, àti kí a máa gba àwọn iléeṣẹ́ aládàáni láti gba ìwé àṣẹ èmi ni mo ní èròjà oúnjẹ àti oògùn tí ó ti jẹ́ lílò fún ọdún gbọgbọrọ? Ṣé a lè máa ṣe ìgbélárugẹ ètò ọrọ̀ ajé tí ń dáàbò bo àǹfààní àwọn ọlọ́rọ̀ nígbà tí àwọn tí ebi ń pa ń pọ̀ sí i? Síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àti olókòwò ńlá ti gba àwọn àbájáde ìṣẹ̀lẹ̀ tó burú jáì tí ó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun èyí tí kò lè ṣe kí ó má ṣẹlẹ̀ lójú ayé tòótọ́. Ìkéde ìmọ̀ ọ̀nà tí a lè gbà ṣe àtúnṣe sí ìbàjẹ́ yìí nìkan ni ó lè yí ọkàn padà. Èrò tuntun ti ń wá láti iléeṣẹ́ tí ó wà nínú àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́, òǹkọ̀wé, onímọ̀ ìjìnlẹ̀, onímọ̀ nípa okòwò àti àwọn aṣòfin tí ó fi ààyè sílẹ̀ fún àǹfààní tuntun. Àwọn kan ti bu ẹnu àtẹ́ lu ọ̀nà ìdínkù tí a máa ń lò nínú ìmọ̀ ìjìnlẹ̀ tí ó jẹ́ wípé a ní láti ṣe ìwádìí nípa kókó ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ìyàsọ́tọ̀ọ̀tọ̀. Ṣé àwọn onímọ̀ ìjìnlẹ̀ lè fẹ́ ìrònú wọn láti fi ìbáṣepọ̀ ohun abẹ̀mí gbogbo kún? Èròǹgbà tuntun ni wípé kí a bọ̀wọ̀ fún àwọn ohun àdáyébá àìlópin àti ọ̀nà tí a lè gbà pín ayé láì fa ìpalára fún àwọn ẹ̀dá mìíràn. Èròǹgbà tuntun sọ wípé ètò ọrọ̀ ajé ti dá lórí ìdàgbàsókè tí ó tẹ́ àwọn kan lọ́rùn lọ́wọ́, lẹ́yìn náà ìparun ló kàn. A gbọ́dọ̀ di ọ̀gá àwọn èrò wa, lílò wọ́n fún àǹfààní, kì í ṣe kí wọ́n tàn wá jẹ, tí yóò fa àyẹ̀wò àìròtẹ́lẹ̀ àti eléwu bí agbára àdó olóró ìparun. Èròǹgbà tuntun rọ aṣòfin gbogbo láti ṣe àmúlò àwọn àgbékalẹ̀ ìṣọ́ra. Ó fi bí a ṣe lè ṣe yege níbi ti ìdúróṣinṣin àti ìgbéró ọrọ̀ ajé fún ọmọ ẹ̀dá. Ó fi hàn wípé nǹkan ti ẹ̀mí ènìyàn, àṣà ènìyàn àti ìtọ́jú ilé wa àti ọrọ̀ ajé ni ó lọ́jú pọ̀. Èrò tuntun ṣe àfihàn ìkéde kárí ayé fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wípé gbogbo ènìyàn ni a bí ní òmìnira, iyì àti ẹ̀tọ́ kọ̀ọ̀kan sì dọ́gba. Gbogbogbò ló ní ẹ̀tọ́ sí ilé ayé mímọ́ gaara tí ó ní ọjọ́ ọ̀la onílera. Má gégùn fún òkùnkùn, ó ṣe tán àtùpà.